Ògùn fún ara títa, ara yúnyún àti ara gbígbóná. Ewé tìpọ́nlá tútù, ewé imí esú tútù, ewé àgógó ogún tútù, ewé tìpọ́nlá, ewé imí esú yẹn ni wọ́n ń pè ní pákú dúdú, òun ni wọ́n ń pè ní rẹ́rìn kòmí, ewé àgógó ogún ni wọ́n ń pè lágógó ogún, orí igún, àparí igún, ogbe orí àkùkọ, àwọn orúkọ ẹ̀ ni mo sọ yẹn. So ewé tìpọ́nlá tútù, ewé imí esú tútù, ewé àgógó ogún, ẹ lọ̀ kó kúnná. Tẹ́ bá ti lọ̀ kó kúnná, ẹ pò pẹ̀lú ọṣẹ òrí díẹ̀, epo pupa díẹ̀, ẹ fi mix ẹ̀. Ẹni tára yún, tára títa ń dà láàmú àbí tára ń gbóná kó máa fi wẹ̀. Fi fídíò yìí ránṣẹ́ kó dẹ̀ farabalẹ̀ gbọ́ délẹ̀ kó fi jẹ́ káwọn èèyàn jàǹfààní ẹ̀. Síwájú kó tó ṣiṣẹ́ yìí àbí tó bá ṣiṣẹ́ yìí tán, nǹkan tó bá lágbára fi sákàǹtì àwọn ọmọ aláìní, àkáǹtì nọ́mbà ní fáwọn ọmọ aláìní 2044237680. Àkáǹtì nọ́mbà fáwọn aláìní 2044237680. First Bank of Nigeria, Global Dahiratu Dhikrlahi Islamic Organization. Fẹ́yìíkéyìí nínú ìpèníjà ẹ WhatsApp wa lórí +234 810 913 1425. Fẹ́yìíkéyìí ìpèníjà ẹ WhatsApp wa lórí +234 810 913 1425. A wà ní Ìbẹ̀jú Lẹ́kì, Lagos. Product wa ní èyíkéyìí nínú ìpèníjà obìnrin tó ń wojú Ọlọ́run bá fọmọ ẹni tó wà lórí ọ̀sán lọ́jọ́ pípẹ́ ó lọ́wọ́ ayénú lẹ́sẹ̀ ayénú all in one wà bulldozer med fibroid caterpillar Iliam ìsọ̀yè memory booster yes all in one. Ikú nìkan ni kò lè wò miracle leaves ewé ọ̀tọ̀tọ̀ 100 àti mọ́ ìzẹ́mzẹ́m la fi preserve ẹ̀ ó wà effective èèyàn jẹ poison tó gùn mọ́lẹ̀ oríṣiríṣi ọkùnrin tí wọ́n mú nǹkan ọmọkùnrin ẹ̀ obìnrin tó kó wọ́n jókòó sínú womb ẹ̀ tó ní ovulation problem tẹ́dà ń dà láàmú tó ní sọmúroro tó ní chronic infection oríṣiríṣi ìpèníjà stroke ní diabetics ní asthma ní ẹ WhatsApp wa kò síbi tẹ́wà tí product wa ò dé. Bẹ́ẹ̀ ni à ń lo the best logistic in the whole world, that is DHL, láti send the product wa all over the world. A dẹ̀ ń lo GIG logistic láti send the product wa within Nigeria. Kò síbi tẹ́ wà tẹ́ bá ti ṣe transaction ẹ wo page wa ẹ rí bá ṣe ń send àwọn ọjà wa kiri àwọn mídẹ̀ ń wá sílé wọ́n wá ń gbà Ìbẹ̀jú Lẹ́kì la wà. Inna li zata lillahi jami'a, gbogbo agbára Ọlọ́run ọba ló ní. Ètò àwẹ̀ wà láti kojú problem yín, ètò sàárà wà, àwọn halal stuff làwọn ń lò, àwọn ò ní sick refugee fún yín láti evil world bí sínú láìtàlá ètò àwẹ̀ wà, ètò sàárà wà, àwọn halal powder wà. Sórí pé kí ni Ọlọ́run ọba ló ń control ayé, Ọlọ́run àfi gbogbo alọ́kànbalẹ̀ ogun tó bá ti ṣẹ́ nínú ìgbésí ayé yín kò ní padà gbérí mọ́ bí sínú láìtàlá. Fi fídíò yìí ránṣẹ́ káwọn èèyàn jàǹfààní ẹ̀. Ara títa á dohun gbàgbé, ara yúnyún á dohun gbàgbé, ara gbígbóná á dohun gbàgbé. Má sálámù wa ilà lè kọ́ yìí. Má sálámù wa ilà lè.